I am so excited to share this incredible product with you, Eyono Favor. It will calm every storm and bring you peace. This product is spiritually fortified and authentic. Introducing Eyono Favor, the appeasement soap. Calm every storm and restore peace. Experience the spiritually soothing benefits today. Ìpè, ẹni tí a pè, ó yàtọ̀ sí ẹni tó pera ẹ̀. Ẹni tá a pè, ó yàtọ̀ sí ẹni tí wọ́n pè. Ẹni tí a pè, ó yàtọ̀ sí ẹni tí ebi pè. Ẹlòmíì ebi ló pè kó lè bá máa rẹ́ran pa, kó lè bá máa rẹ́ran jẹ. Ẹlòmíì wọ́n pè é ni bóyá bàbá mi ń ṣe, òun náà ó wù mí mo fẹ́ ṣe, ẹ̀gbọ́n mi ń ṣe, ó wù mí mo fẹ́ ṣe. Àbí ẹni tó pera ẹ̀ tó kọ̀ pé kò síṣẹ́ mọ́, kò sọ́nà àbáyọ mọ́. Ọ̀nà tó easy jù ni kó máa gbáwọn èèyàn nípasẹ̀ kó máa pera òun ní nǹkan tí ó jẹ́. Gbogbo ẹgbẹ́ ó pera ẹ̀ ní babaláwo, ó pera ẹ̀ lóníṣègùn, ó pera ẹ̀ lónífá, ó pera ẹ̀ ní tọ̀hún, ó pera ẹ̀ ní tibí. So ìpè yàtọ̀ sí ìpè. So iṣẹ́ tí ẹni tí a pè tó dẹ̀ ń ṣe iṣẹ́ nítòótọ́ tó bá ṣe, ìmísí Olódùmarè ló ṣe. Àwọn ewé tí ó ní ìwúlò fún àwa ọmọ ènìyàn wọ́n ní àkọsílẹ̀ nínú odù Ifá tí Olódùmarè dẹ̀ mí sí. Kò wá sí ewé tó wà ní àwùjọ wa tí kò ní ìwúlò títí ẹ̀ o. Iṣẹ́ tó bá ní pé èèyàn lọ ń kọ́ iṣẹ́ ìṣègùn, nǹkan tó lọ ń kọ́ nínú iṣẹ́ ìṣègùn nìyẹn. Ìwé tó wúlò àti àwọn ewé tí à ń lò fún oríṣiríṣi ìwòsàn, ìtúsílẹ̀ àti àìsàn. Ṣé rí àwọn ewé, egbò, orí eku, orí ẹja tí à ń kó papọ̀ yìí, gbogbo ẹ̀ ló ní ẹ̀mí tó ń bá ṣiṣẹ́. Nítorí ewé ẹ̀mí ni, igi ó lẹ́mìí títí ẹ̀, ẹja ó lẹ́mìí títí ẹ̀, ẹyẹ ó lẹ́mìí títí ẹ̀. Àwọn ẹ̀mí ló máa ṣiṣẹ́ papọ̀, tó máa ṣiṣẹ́ àìrí pẹ̀lú ìtaari, tó máa jẹ́ kí nǹkan tá a bá sọ kó wá sí ìmúṣẹ. Tá bá ní kó lọ wòyàn sàn, á wò sàn. Tá bá ní eléyìí ọmọ bíbí ló wà fún. Tá bá ní pé eléyìí fún ẹni tó ní ìdìtúsílẹ̀, á tú sílẹ̀. Lílo ọṣẹ, ẹ̀tù, òróró tí a fi tewétegbò ṣe láì ní ìtọ́ni, ó mú ọ̀pọ̀lọpọ̀ ewu dání fún ẹni tó bá ṣe bẹ́ẹ̀. Ó dàbí ẹni tó lọ sí fámásì tó kọ̀ débẹ̀ tó ní pé pálí ògùn yìí òun mà láìkẹ́, ó mà rẹwà o, ó yẹ fún mi. Abẹ́rẹ́ yìí òun mà láìkẹ́, ó yá ẹ gún mi. Ẹ máa rí i pé irú ẹni bẹ́ẹ̀ á kó wàhálà nínú àgọ́ ara ẹ̀. Bẹ́ẹ̀ náà gẹ́gẹ́ tí wọ́n bá fẹ́ lọ sọ́dọ̀, tí wọ́n bá ní di treatment, a lọ sọ́dọ̀ doctor, a ní nǹkan báyìí ṣe mí o, inú ló ń ro mí o, orí ló ń fọ́ mí o, ara ló ń ro mí o. Wọ́n á mọ oògùn tó máa fún. Òkò ní débò kan sọ pé ẹ fún mi lóògùn báyìí, fún mi lóògùn báyìí, ó méwu dání. Consultation first, tell the doctor they will prescribe drug for you to use. The same thing with tradomedical practitioner. Tó bá wàá sọ nǹkan tó ń ṣe ẹ́, a máa sọ ìdílé tó máa bá ẹ lára mu àti tí ò ní bá ẹ lára mu. Àwọn míì tó ní èèwọ̀ nínú àti tí ò ní èèwọ̀ nínú, a máa lè kà fún ẹ. Ṣùgbọ́n ẹni tó wá lọ sọ́jà tó kọ̀ mú nǹkan tó bá wù ú, ẹ rí pé níkẹyìn ó máa parẹ́ lára ni. Most of our... God bless this magic soap. Maybe this is my answer. Oh, thank you. Money drawing soap. Get your coin today. Máa parẹ́ lára ni. Most of our products tí à ń ṣe kò sí tó ní ìpalára dání. And more so, gbogbo àwọn product tá à ń ṣe ló ní instruction. Gbogbo ẹ̀ ló ní bó ṣe máa lò ó. Tó bá ti ń lò ó, má ṣe báyìí. Tó bá ti ń lò ó, ṣe báyìí. Eléyìí wàá mix mọ́ oúnjẹ, eléyìí wàá fi wẹ̀, eléyìí ni wàá lò lálẹ́, eléyìí ni wàá lò láàárọ̀. Èmi wọn kì í lò níjọ́ báyìí, èmi wọ́n ń lò níjọ́ báyìí. So gbogbo ẹ̀ ló ti wà nínú àwọn product wa. So gbogbo àwọn tí ó dẹ̀ ti ra product wa tó ń lò kò lágbára Olódùmarè, kò sí tó complain nípa pé product wa ṣiṣẹ́ bákan lára o. Kódà a máa ń sọ fún àwọn èèyàn wípé kí wọ́n wá fún consultation, torí wípé ìṣòro tó ń dojúkọ ẹlòmíì kì í ṣe product kan ló lè tán. Kódà a máa ń sọ fún àwọn ẹlòmíì pé kí wọ́n ṣe consultation kó tó di pé wọ́n ra
any product, so that because ìṣòro tó ń bá olúkálùkù ó ṣe ọ̀tọ̀ọ̀tọ̀, and àwọn ara ẹlòmíì ó yàtọ̀ sí ara wa, ara yàtọ̀ sára, ara dẹ̀ ní oògùn. Nǹkan tí Táyé lò tó bá lára mu, tó ṣiṣẹ́ fún, tó tú ìdè, tó lànà fún, tí Kẹ́hìndé bá lò ó lè má ṣe kankan lára ẹ̀. So orí yàtọ̀ sí orí, ara yàtọ̀ sí ara, la ṣe máa sọ pé kọ́kọ́ ṣe consultation. A máa lè mọ ibi tí ogun ti wá, a máa lè mọ ọ̀nà tí ọ̀rọ̀ ẹ̀ máa gbà lójútùú. Àwọn kúwàkì pọ̀ ní àwùjọ àwọn oníṣègùn ìbílẹ̀ tó pọ̀ gan. Àwọn tí wọ́n ti ẹ̀kọ́ rárá, tí wọ́n lẹ́kọ̀ọ́ rárá nípa ìṣègùn ìbílẹ̀, àwọn ló pọ̀ jù. Àwọn míì torí àkáǹtì ìwé bàbá wọn tí wọ́n lọ gbé, àwọn ló pọ̀ jù. Irú wọn lè máa bá oríṣiríṣi ìwà páǹlé lọ́wọ́ wọn, ìwà ká bá ìyá sùn, ká bọ́mọ sùn, ìwà oríṣiríṣi, ìwà tí ò ṣe máa gbọ́ sétí láwùjọ, kó máa gbà ó lọ́wọ́ àwọn èèyàn lọ́nà àìtọ́, kó máa purọ́ fún wọn máa fi jẹun, àwọn atúrọ́ tàbí èlùbọ́. Àwọn míì wá sọ pé àwọn jogún bá ìwé bàbá àwọn kan, ṣùgbọ́n ọ̀rọ̀ Yorùbá kan ló sọ wípé o ò ṣági lọ́gbẹ́, o ò tògbùrọ̀ lọ́fà, ó wá gbẹ́yìn sídìí ọ̀pọ̀ yín kó máa ro sí ẹ lẹ́nu. Àkáǹtì tó lọ gbé yìí, kó tó di pé o bẹ̀rẹ̀ sí ń lo àkáǹtì, ó láwọn nǹkan tó máa ṣe. Ó ní àwọn àkáǹtì kan tó yẹ pé ó lágbára dé pé kó tó ṣe ògbọ́n ọ̀kọ́ pẹran sí, kó tó kó bẹ̀rẹ̀ sí ń lò, kó tó bẹ̀rẹ̀ sí pé ó máa jẹ́ fún ẹ rárá. O ò lẹ́bọ, o ò létùtù, o ò ní sàárà, ó ní kí nǹkan máa ṣiṣẹ́ fún ẹ. Bí spirituality ṣe ń ṣiṣẹ́ kọ́ lélẹ̀, bí ọ̀rọ̀ ìṣègùn ṣe ń ṣiṣẹ́ kọ́ lélẹ̀. Kì í ṣe pé mo kàn lọ ọgbọ́n orí kọ́, òye lásán kọ́, ẹ̀kọ́ ni, ìmọ̀ ni. So gbogbo eléyìí ni à ń sọ fún àwọn èèyàn, tàjẹ̀ ń jẹ́ kí ó yí àwọn èèyàn láti fi tún àwùjọ wa ṣe. Kí á dá oníṣègùn gidi mọ̀, ká dá olóòṣà gidi mọ̀. Gbogbo àwọn tó ń hùwà ìbàjẹ́ kí wọ́n kọ́ wá mọ́ wọn báṣọ, kí ẹ̀san burúkú má wá ké lórí wọn. Àwọn boys bá tẹ́wọ́ kan pẹ́ kí ló kù kọ́ ṣáná wọlé. Wọ́n náà lọ lórí casket bí gbọ́dọ̀ sí dé. Ebele ń sùn, èyàn jazz of culture. Mo ti máa yẹ wo, mo ti mẹ́sẹ̀ bí mo ti pẹ́. Sọ́ọ́dì ẹ̀fọ́. Bangali ìṣèpá, Mr. Lee lẹ́gbẹ̀gbẹ̀ ìṣèpá, Sleepy Soṣolódì ìṣèpá. Ìṣèpàǹgà, ìṣèpàǹgà, ìṣèpàǹgà. Sọ́ọ́dì ẹ̀fọ́. Ṣọ́ọ̀pàǹgà, ìṣèpàǹgà, ìṣèpàǹgà, ìṣèpàǹgà. Sọ́ọ́dì ẹ̀fọ́. Ṣọ́ọ̀pàǹgà. Àti lórí wọn. Ayédèrú ò lè tán láyé o, nítorí wípé àwọn èèyàn pàápàá tó jẹ́ àwọn àwùjọ, wọ́n máa ń wá ìwàkúwà káàkiri. Iṣẹ́ rí àwa tá à ń jókòó tí à ń dáhùn èèyàn lóhùn, a ní association nípasẹ̀ ìjọba gbìyànjú títí ẹ̀, ìjọba gbìyànjú títí ẹ̀ torí pé a ní registration. Kò sẹ́ni tó ń produce bíi tiwa yìí tí ò ní license láti produce. Kò sẹ́ni tó ń dáhùn lóhùn lábẹ́ ilé nínú ilé tí wọ́n ní accreditation. Gbogbo eléyìí ni ìjọba ti gbìyànjú títí wọn, ṣùgbọ́n àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá wọ́n pọ̀ láwùjọ. À ń wá gbo dẹ́kun fún wọn, ṣùgbọ́n àwa èèyàn ní ká kíyèsára ẹni tí a máa lọ bá, ká worú ẹni tí a fẹ́ lọ bá kó tó di pé a gbé ìgbàgbọ́ wa lé lọ́wọ́. Láti dá àwọn quack, àwọn fake, àwọn onírọ́, àwọn oníjìbìtì mọ̀ láwùjọ nípa ìkíyèsára. Yorùbá sọ wípé ìfura lògùn àgbà, àbí ìfura làgbà ògùn. Ìtẹ́bá lè yí sí níbẹ̀. Àwọn tó bá jẹ́ ojúlówó oníṣègùn àbí ojúlówó olórìṣà, ẹ lè bá ìwà páǹlé lọ́wọ́ wọn bó ti wù kó mọ, bó ti wù kó kéré tó. Jẹ́ẹ́jẹ́ ló máa ń rìn láwùjọ, wọn kì í fẹ́ kí nǹkan kan tako sí àlà wọn. Wọn ò báyọ̀ fa kankan, wọn ò báyọ̀ lérí. Tó bá ní àlàáfíà, ẹ máa rí àlàáfíà ní ayé wọn. Wọn kì í fa gidi àbí ipá wá nǹkan kan, torí wípé nípasẹ̀ ẹ̀kọ́ tí wọ́n kọ́ àti ìmọ̀ àti ìmísí òrìṣà, ó ti jẹ́ kó mọ̀ pé ìfọ̀kànbalẹ̀, sùúrù
ìwà pẹ̀lẹ́ la fi ń lo ilé ayé. Ṣùgbọ́n àwọn ayédèrú yìí ẹ máa àwọn àwọn atúrọ̀ tàbí èlùbọ́ yìí, ìwà ìpáǹle bíi kó máa bọ́ sí máa lọ láti iléeṣẹ́ ọlọ́pàá sí iléeṣẹ́ ọlọ́pàá, bíi kó máa ní àyà lóríṣiríṣi, kó bá ìyá sùn, kó bọ́mọ sùn, kó gbowó, àwọn alọ́nilọ́wọ́ gbà, ìwà ìpáǹle ó pọ̀ lára wọn. Nípasẹ̀ ìmúra wọn gan ẹ ti máa rí lára wọn. Páàgùn wọn máa ń dà wọ́n láàmú. Oríṣiríṣi ìwà ìpáǹle wọn yàtọ̀ sí àwọn ọmọ gáràjì. So àwọn èèyàn ní kí a ṣọ́ra wa, ká fojú sílẹ̀. Wọ́n ní tójú bá farabalẹ̀ á rí mú. Kò sí ẹni tí ẹ bá lọ bá tó bá jẹ́ ayédèrú, ẹ máa ti mọ̀ nípasẹ̀ ìwà àti ṣe ẹ̀ àti ọ̀rọ̀ ẹ̀. Ti ọ̀rọ̀ ẹ̀ wọn ò ní mọ̀ tó kún. Tẹ bá rí ẹni tí ó jẹ́ ojúlówó olórìṣà oníṣègùn, wọ́n máa ń ní ìmọ̀, torí pé ìmọ̀ la fi ń lo ilé ayé. Òfin Ọlọ́run fi dá ilé ayé. Òfin yìí wọn kì í tàpá sí òfin Ọlọ́run, wọn kì í tàpá sí òfin ilé ayé. Olókùnsẹ̀ ní adé, omi gbà omi gbú. Olókun jẹ́ òrìṣà tó ní ìmọ́tótó púpọ̀. Olókun jẹ́ òrìṣà tí ó jẹ́ afínjú òrìṣà tí ń gbénú omi. Kò fẹ́ ìdọ̀tí, kò fẹ́ ẹ̀gbin, kò fẹ́ ìwọ̀sí fún ara ẹ̀ àti fún àwọn ọmọ ẹ̀. Ọ̀nà tí ìdọ̀tí àbí ẹ̀gbin àbí ìwọ̀sí lè dé bá ọmọ ẹ̀ tó máa fi ta bá òun gan fúnra ẹ̀ kò fẹ́ rárá pẹ̀lú àwọn tó bá jẹ́ àwọn tó ń sìn. So gẹ́gẹ́ bí olórìṣà Olókun, a máa ń yẹra fún ìdọ̀tí. Òrìṣà Olókun kò fẹ́ ìwọ̀sí, kò fẹ́ ìdọ̀tí, kò fẹ́ àbùkù fún ara ẹ̀ àbí fún ọmọ ẹ̀. Èyíkéyìí nínú àwọn ọmọ Olókun tó bá tẹ̀lé ìlànà yìí, òrìṣà Olókun á bù sí fún wọn, á mí sí wọn nípasẹ̀ iṣẹ́ tó bá ń ṣe. Ṣùgbọ́n wá jẹ́ ọmọ Olókun wá jókòó sílé, Olókun ò lè ràn ẹ́ lọ́wọ́ nípasẹ̀ yẹn o. Iṣẹ́ tó ń bá ń ṣe lòṣà yìí á mí sí, á dẹ̀ bù sí fún ẹ. Olókun jẹ́ òrìṣà tí ó ń wòyàn sàn. Olókun jẹ́ òrìṣà tó ń bùkún ènìyàn. Olókun jẹ́ òrìṣà tó ní ọlá, tó ní ọlà púpọ̀, tó dẹ̀ máa ń bùkún àwọn ọmọ ẹ̀. Torí bẹ́ẹ̀ bó ṣe wá jókòó tí máa wò pé nígbà tí Olókun bá jẹ́ òrìṣà arẹmọ, awonisàn, agbanilà, tó ń bùkún àwọn èèyàn, kí ló dé tí mi ṣe kúkú lọ kọ́ ìṣègùn kí máa ti ipasẹ̀ Olókun yìí kí máa fi wo àwọn èèyàn sàn, kí máa fi gba àwọn èèyàn là, kí máa fi tú àwọn èèyàn sílẹ̀. Èyí ló mú mi lọ kọ́ ìṣègùn. Mo dẹ̀ gbàgbọ́ wípé láti ibi ìṣègùn ìtúsílẹ̀ yìí, Olókun á bùkún mi, á rọ̀ mí lọ́rọ̀, á dẹ̀ mí sí mi. Ewé àtegbò ó lè wòyàn sàn, ó lè túyàn sílẹ̀ láì dáfá. Ó wá ní í ṣe pẹ̀lú irú àìsàn àbí ìdojúkọ tẹ́ni bá ń dojúkọ. Ìbéèrè tẹ́ béèrè yìí ó jẹ́ ìbéèrè tó lágbára. Ògùn, ẹ ká bẹ̀rẹ̀ láti bẹ̀ yẹn. Ògùn jẹ́ nǹkan tó mímọ́, torí mímọ́ ni Olódùmarè. Nǹkan tá bá máa lò fi tú èèyàn sílẹ̀ ó gbọ́dọ̀ wà ní mímọ́. Ẹni tó ń ṣe ó gbọ́dọ̀ wà ní mímọ́. Ẹni tá bá gbé fún ó gbọ́dọ̀ wà ní mímọ́ kí iṣẹ́ yìí kó lè bàa jẹ́ bó ṣe máa ń jẹ́ látijọ́. So torí ẹ̀dá ṣe máa ń sọ wípé àwọn tí wọ́n kọ́ iṣẹ́ ìṣègùn wọn kì í ṣe gidi gan kú, wọn kì í ṣe onípáǹle, oníwà pẹ̀lẹ́ ni wọ́n máa ń yẹra fún ẹ̀gbin. Torí bẹ́ẹ̀ ṣe máa rí Olókun kò fẹ́ ẹ̀gbin, kò fẹ́ ìwọ̀sí. Ọlọ́run Olódùmarè kò fẹ́ ẹ̀gbin, kò fẹ́ ìwọ̀sí, torí pé a kọ́ wípé mímọ́ ni Olódùmarè, àlà funfun gbòó ní. So ẹni tí ó bá ń jẹ́ producer ó gbọ́dọ̀ máa wà ní mímọ́, ní òótọ́. Ọkàn ẹ̀ ó gbọ́dọ̀ mọ́ sí ọmọlàkejì. We dey open the back on the Sunday. She say what if me love obey. Yani I find the obey. Instruct me I go obey.
short me, I go get. Just a soke, matter of soke. Show my prayer. So oògùn tó bá nǹkan tó bá ń ṣe, ewé tó ń já, egbò tó ń wà, èpo, àwọn nǹkan tó ń pòpọ̀ tó fi ń ṣe àwọn nǹkan yìí, ó gbọ́dọ̀ jẹ́ ojúlówó, ó dẹ̀ gbọ́dọ̀ ṣe ní mímọ́. Torí bẹ́ẹ̀ la ṣe máa ń sọ wípé ẹni tó bá ń ṣe nǹkan oṣù kò gbọ́dọ̀ súnmọ́ ibi tí wọ́n ti ń ṣe, tó ti ń produce àwọn spiritual products. Ẹni tó bá dẹ̀ ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kò gbọ́dọ̀ fọwọ́ kan spiritual product gẹ́gẹ́ bí ẹni tá a gbé fún tó fẹ́ lò fún ara ẹ̀. Tó bá ṣe nǹkan oṣù lọ́wọ́ kó yàgò fún spiritual product. Torí wípé ẹ̀gbin ó máa ń bá nǹkan oṣù wá. Kí ẹ̀gbin yìí kó má bàa ba iṣẹ́ tá a gbé fún jẹ́ la ṣe máa ń sọ ìyẹn. So ẹni tó bá ń ṣe, according to that question, ẹni tó ń ṣe spiritual product ó gbọ́dọ̀ wà mímọ́, ẹni tí wọ́n gbé fún ó gbọ́dọ̀ wà mímọ́. Nípasẹ̀ mímọ́ táwọn méjì wà yìí ni ó máa fi jẹ́ kí iṣẹ́ tó gbé fún kó lè bàa jẹ́ bó ṣe yẹ kó jẹ́. Yorùbá sọ wípé káwẹwọ́ pọ̀ lọ́wọ́ fi ń mọ́. Tí ẹni tó ń ṣe bá wà ní mímọ́, tí ẹni tó gbé fún ò bá sí mímọ́, ẹ máa rí i pé iṣẹ́ yìí ò ní ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́. Yorùbá sọ wípé àjèjì ọwọ́ kan kò gbẹ́rù dórí, àgbájọ ọwọ́ báyìí la fi ń sọ̀yà. Tí àwọn méjèèjì bá jọ wà ní mímọ́, tí nǹkan tó gbé fún náà ó wà ní mímọ́, iṣẹ́ tó bá ṣe, iṣẹ́ tá fẹ́ fi iṣẹ́ yìí ṣe á jẹ́ bó ṣe yẹ kó jẹ́, bó ṣe ń jẹ́ láti ẹ̀yìn wá fáwọn bàbá wa.